óyáyá kákọ́ lọ́jọ́ ìbí. Obìnrin ire tó nínú ire tó lọ́kàn ire tó tún níwà ire. Àpáta dé àpáta pààrẹ̀ ewì dé ọmọ ọlọ́jọ́ ìbí ó yá bọ́ sí gbangba kó wájó. Èmi kí ọmọ kí ọmọ lọ́lá Àyìnkẹ́. Ògo ni fún orúkọ Ọlọ́run Olódùmarè fún ọjọ́ ìbí rẹ tó tún bá ọ láyé. Àlàáfíà ní fún ìdílé rẹ ní ọjọ́ tí a gbàlejò rẹ ní ọjọ́ 18 oṣù kẹsàn-án. Ìwọ ni ọmọ ìdùnnú Olódùmarè. Inú ẹwà Ọlọ́run ti fún ọ lẹ́wà. Àpọ́nbẹ́pọ̀ rẹ Àyìnkẹ́ o. Onítọ́rọ ayọ̀ lẹ́rẹ̀kẹ́. Kí àlàáfíà Olúwa Elédùmarè ó máa jẹ́ tìrẹ. Ibi kíkà láyé rẹ lórúkọ Jésù Kristi ọba. You will dominate your generation. From your onítì rẹ olólùfẹ́ rẹ Adékúnlé ọmọ Adédayọ̀ ló ní happy birthday to you. Hi guys, welcome to our YouTube channel 2A Media House, and please don't forget to subscribe, like, comment and share our videos, and don't forget to follow us on all other social media handles at APATA EWI. ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more.